pé kí ló tiẹ̀ ń jẹ́ ìdúróṣinṣin nínú ìbálòpọ̀. Ìgbà tí mo lọ wò wọ́n ní bí gbogbo wa ṣe yàtọ̀, tí má bí yín ẹ máa ní nǹkan tẹ́ máa sọ. bẹ́ẹ̀ni Tá bá béèrè lọ́wọ́ ọba náà á ní nǹkan tá máa sọ. Bẹ́ẹ̀ni. Tá bá béèrè lọ́wọ́ olóòtú wa Àròyé bàbá Kọ́láwọlé Àròyé di dọ́là. ọmọ Kọ́láwọlé. ọmọ tá bá béèrè lọ́wọ́ olóòtú wa lọ́wọ́ bọ́sìnì wa ọmọ bàbá Kọ́láwọlé Àròyé dowó ọmọ Kọ́lá tó bá yẹ pé ọmọ Bákàrè ló ọmọ ní Bákàrè Kọ́láwọlé. sorry Tí a bá béèrè lọ́wọ́ yín sìn pé kí ló ń jẹ́ ìdúróṣinṣin nínú ìbálòpọ̀, ẹ máa ní nǹkan tẹ́ máa sọ tó jẹ́ ti yín bẹ́ ṣe rí sí. Tá bá béèrè lọ́wọ́ olóòtú wa àti lọ́wọ́ bọ́tìnì wa ìyẹn Alhaji Kọ́láwọlé ọmọ Bákàrè, ó ní ètò táwọn ló máa sọ bọ́n ṣe rí sí lọ́n ṣe máa ìhà tó kọ sí wọn làwọn máa ṣe sọ. Tó bá béèrè lọ́wọ́ èmi náà ìhà tó kọ sí mi ni màá fi sọ. Tó bá béèrè lọ́wọ́ ọba náà bí gbogbo wa ṣe yàtọ̀, táwọn olóyìnbó sọ pé DNA wa yàtọ̀ bí ẹ̀ náà ni àwọn èèyàn ṣe máa fẹ́ pé òkè báyìí ni fún ẹni ọ̀rọ̀ téèyàn bá gbé sílẹ̀. Ṣùgbọ́n mi wá fẹ́ sọ pé ní ọ̀rọ̀ pé bóyá ìdúróṣinṣin nínú ìbálòpọ̀ yìí o, mo fẹ́ kí gbogbo wa tá à ń gbọ́ wa báyìí ká ní ìtumọ̀ kan fún. Kẹ́yìn náà ro ìtumọ̀ ẹ̀. Ká tẹ̀ ní ẹ̀kọ́ ká agree pé ìtumọ̀ báyìí ni kí gbogbo wa wá dìmú ó ní ká dìmú. Ìdúróṣinṣin nínú ìbálòpọ̀ ó ń jẹ́ pé à ń gbé ìgbé ayé labalábá wa gẹ́gẹ́ bí lọ́kọláya bá ṣe ti mọ̀ nǹkan tá a mọ̀ sí. Táwọn olóyìnbó sọ pé living it according to conjugal purpose. Kí ló yẹ ká jọ ṣe nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ as ọkọ àtaya? Kájọ máa gbé, kájọ má fi dúnra wa nǹkan bẹ́ẹ̀ yẹn, ká dẹ̀ má gbé nǹkan oúnjẹ lé ká má gbé lọ síta. Òun ló jẹ́. Ẹlòmíì lè sọ pé akílódé kíní kankan kí lẹ ní sọ nípa ẹ̀. First of all. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ gidi ni. Bẹ́ẹ̀ ṣe sọ pé kò sẹ́ni tá a máa bí tí ò ní rí tí ẹ̀ sọ. Ṣe rí ìbálòkéyàn jẹ́ kó dúró ṣinṣin nínú ìbálòpọ̀ bó ṣe ó pín sọ́nà méjì bẹ́ẹ̀ ṣe sọ. Ó ní ṣe pé kéèyàn kójú òṣùwọ̀n, kéèyàn ṣe bí Ọlọ́run ṣe fi ìlànà ẹ̀ sílẹ̀ pé kó wà láàrin ọlọ́kọ-láya tán fẹ́ra wọn. Lọ́kọ-láya kì í ṣe pé láàrin mi ò tí ì máa rí mò ń jíṣe mò ń tọ̀wò mò ń ṣe gbá. Girlfriend, boyfriend, kì í ṣe ìlànà Ọlọ́run tàbí pé ọkọ mi mo wá fẹ́ mi mọ̀ bó ṣe rí tẹ́lẹ̀ kò mọ̀ ọ́ ṣe mo wá dọ́gbọ́n sí i. Kì í ṣe nǹkan tí kéèyàn dúró ṣinṣin nínú ìbálòpọ̀ tó túmọ̀ sí nìyẹn. Àbí téèyàn ò bá tí ò bá tiẹ̀ sọ náà àbáyọ máa ń ra mi lọ́wọ́ ẹ wá di pé ń bára yín lò pọ̀. Ìyàwó yìí àbí kọ́ sọ pé ìyàwó yìí ò tiẹ̀ kì í dá mi lẹ́fí tàbí mo bá ń sọ pé kíní. ẹ wá ń bára yín lò pọ̀ dúró ṣinṣin ní ìbálòpọ̀. So ẹni tó ń ṣe masturbation gan kò sí ní ìdúró ṣinṣin. kò dúró ṣinṣin ní ìbálòpọ̀. So tá bá ní ká fi ojú títóbi wo àbí ojú tó kéré àbí kò sí ojú tá lè fi wo ìdúró ṣinṣin ó ní ṣe pẹ̀lú nǹkan tí inú Ọlọ́run gan dùn sí. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tí inú Ọlọ́run dùn sí ó ní ṣe pẹ̀lú nǹkan tó dáa. Ṣe rí àwọn èyí tí ò dáa tí inú Ọlọ́run ò dùn sí ó yẹ ká sá. So tí a bá fẹ́ sọ̀rọ̀ lórí ìbálòpọ̀ tó dúró ṣinṣin ẹ jẹ́ ká máa ní Ọlọ́run ní ìpàkọ́ wa pé nǹkan tí n bá ń ṣe tí ò bá ti dùn mọ́ Ọlọ́run nínú mi ò dúró ṣinṣin nípa ìbálòpọ̀ ni. Even nínú ìgbé ayé èèyàn tí ìtẹ̀ ṣe nípa ìbálòpọ̀ téèyàn bá ti ń ṣe tí ò bá ti dùn mọ́ Ọlọ́run nínú èèyàn ò ní ìdúró ṣinṣin pẹ̀lú ẹ̀ ni. Nítorí pé ṣe rí téèyàn ò bá ti ní ìdúró ṣinṣin pẹ̀lú nǹkan téèyàn ń ṣe bóyá nípa ìbálòpọ̀ àbí nǹkan míì ni irọ́ máa wà ń bẹ̀, síkírísì máa wà ń bẹ̀, kéèyàn máa jí nǹkan ṣe àbí máa ṣe nǹkan tí ẹni lẹ́yìn tẹ́nìkejì ò gbọ́dọ̀ mọ̀. Tọ́rọ̀ bá ti ń dàbá yẹn kò sí ìdúró ṣinṣin rẹ̀ kò sí ìdúró ṣinṣin. Àníṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó pín sípa oríṣiríṣi. Ó pín sípa bó ti jẹ́ pé ètò yìí wà fún lọ́kọláya. Àwa tó jẹ́ pé a jẹ́ lọ́kọláya tá a ti bímọ tó dàgbà àti ìgbà tí wọ́n bá ti ń dàgbà ló yẹ kí a máa kọ́ wọn bọ́n ṣe ń dúró ṣinṣin ní ìgbé ayé wọn àti nínú ìbálòpọ̀. Bí ọmọ tí ò tí ì máa rí nsìn kí ni business yẹ pẹ̀lú pé bóyá mo jí bí ọmọbìnrin
bóyá bí ọmọ ọdún 15 ọmọ ọdún 16 ogún ọdún o ò tí ì má rí kí ló ń wá okó káàkiri fún? okó wà fún lọ́kọláya ló wà fún. kò dẹ̀ sí bá ṣe lè sọ. kò sí bá ṣe lè pẹ́nu sọ àbí àpẹ́nu sọ. tí èèyàn bá lọ́mọbìnrin tí èèyàn bá lè bọ́ ọmọbìnrin ẹ̀ sọ̀rọ̀ pé àsìkò àti lọ iléèwé wà àsìkò àti gbọ́mọpọ̀n wà ṣé ìwọ fẹ́ lọ iléèwé ni àbò fẹ́ gbọ́mọpọ̀n ká ti bẹ̀rẹ̀ sí tẹ̀ mọ́ wọn létí ìyẹn máa kọ́ wọn ní ẹ̀kọ́ pé ìgbé ayé láti dúró ṣinṣin nínú ayé tiwọn àti ní ìgbàlópọ̀. because ẹni tí ò bá ní ìdúró ṣinṣin láyé ẹ̀ kò lè ní ìdúró ṣinṣin tó bá ń gbé pẹ̀lú èèyàn nǹkan tẹ́ ń ṣá láti sọ ni. bẹ́ẹ̀ ni ṣẹ́dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ìdúró ṣinṣin yìí òun ló máa ń fà á tí ó fi dàbí pé ẹni tí ò bá ní ìdúró ṣinṣin kò kí ń ní ìtẹ́lọ́rùn ẹni tí ò bá dẹ̀ ní ìtẹ́lọ́rùn kò sí nǹkan tí ò lè ṣe. anything goes. ẹ jẹ́ kí n mú àpèjúwe kan wá ẹlòmíràn ní èmi ò fẹ́ ṣe nǹkan tí ò dá o bí nǹkan ṣe rí ni bó ṣe wá ni mo ṣe ṣe iṣẹ́ ni mo wá lọ o iṣẹ́ ni mo wá lọ jẹ́jẹ́ mi o ni ọ̀gá iléeṣẹ́ bá ní tí mi ò bá ti gbára dúró wọn ní fún mi iṣẹ́ o a nídìí owó lé ọkọ mi ò níṣẹ́ lọ́wọ́ ìyàwó mi ò ṣiṣẹ́ o èmi nìkan ni mò ń gbọ́ bùkátà lé ọ̀gá iṣẹ́ mi tó jóbìnrin ọkùnrin ni mí bá ní pé tí mi ò bá bá òun lò pọ̀ iṣẹ́ á bọ́ lọ́wọ́ mi. mi ì dẹ̀ fẹ́ kíṣẹ́ bọ́ torí àwọn ọmọ máa lọ school. mi ì dẹ̀ fẹ́ kíṣẹ́ bọ́ wọ́n ní ilé tí a bá fi rọ́kọ́. tá a bá fi tọ́mọ ìrì ló máa wo. kí ló tún kù orí yẹn sọ. kí ló tún kù ṣe rí kò sí nǹkan tí a ṣe ní ìkọ̀kọ̀. tí ò ní jáde sí gbangba. tí a ní rí lórí òrùlé. it's a matter of time. wọ́n ní kinní kan tí wọ́n pa lọ́jọ́ sí ẹsẹ̀ ti yọ síta. ṣe rí ohun tá a bá ṣe lónìí inú pépà láti máa rí lọ́la. aborí Facebook. torí ọjọ́ mi a máa ní kò sẹ́ni tó lè mọ̀ kò sẹ́ni tó lè mọ̀ ẹ wo ìta rí lé orí Facebook bíi ọ̀sẹ̀ tí alàgbà ìjọ tó lọ ká ọmọ ìjọ mọ́lé ní ìlú Oǹdó bí Àkúrẹ́ ni tó wá di pé ojú tí ó wá dẹni ẹ̀sìn ṣé tó bá ṣẹlẹ̀ pé ó ní ìdúróṣinṣin nínú ọ̀rọ̀ ìbálòpọ̀ ẹ̀ ṣó máa di pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ni mà àwọn kan náà tẹ̀ tún gbà tí mo tún wò ó béèyàn tún ṣe lè gbé ẹ tẹ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ àwọn ọ̀wà tá à ń hù àtàwọn ṣe tá à ń ṣe tí ó lè fà á tó lè gbà wá ní àyè láti dúró ṣinṣin àmì tí láti má bẹ̀rẹ̀ sí máa ṣe mò ń ṣètà kéèyàn wá lè dúró ṣinṣin. àwọn nǹkan yẹn ni ìwà ìdúró ṣinṣin. àwọn ìwà tó yẹ pé amúhù àtàwọn ọ̀ṣẹ́ wa tó jẹ́ pé kò ní jẹ́ ká máa lọ síbi lọ sọ́hùn ó máa dènà láì má dúró ṣinṣin àwọn yẹn là ń pè ní ìdúró ṣinṣin nínú ìbálòpọ̀. tó yẹ yín mà because àwọn nǹkan oríṣiríṣi nǹkan dẹ̀ ni làwọn ìwà yẹn. ṣé mo pé à ń sọ̀rọ̀ kan kó tó di pé a bẹ̀rẹ̀ ètò. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lá ní jẹ́jẹ́ mi mú jókòó lobìnrin kan wá sí ọyàn lẹ́ẹ̀kọjá ọyàn yẹn wá wọ̀ mí lójú mo wá ní mo fẹ́ mú un bẹ̀ mo fẹ́ jẹ ń bẹ̀. ìwọ ló lọ́yàn ó lè ṣé òwò ló lọ́yàn. olè ni má jí oyin olóyin jẹ ẹ ti gbọ́ orin yẹn tẹ bá fẹ́ gbọ́ parí ẹ kàn sí mi. nǹkan tí ò bá ń ṣe tèèyàn kò yẹ kíyàn jẹ. even gan tí wọ́n bá gbé tó bá kó owó sílẹ̀ tí ìjọba bá ní kí ọlọ́pàá kó máa ṣọ́ owó yẹn tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ń ṣọ́ yín wọ́n ń ṣọ́ owó yẹn ṣé mo pa ẹ̀ ní débẹ̀ kí ló wá lè fà tẹ̀lé mo lámójú kó ń gbà yẹn. that means pé torí pé mọ̀ pé ìjìyà wà. tá bá mọ̀ náà pé tá bá ṣerú àwọn nǹkan tá à ń ṣe yẹn kéèyàn má ní dúró ṣinṣin nínú ìbálòpọ̀ wípé èèyàn kan ń ṣọ́ wa nítorí pé a dúró níwájú Ọlọ́run ni wẹ́dà mùsùlùmí ni wá o wẹ́dà elédè abínibí ni wá àbí onígbàgbọ́ a dúró láàrin àwọn èèyàn yẹn àwọn yẹn ló dàbí ẹlẹ́rìí sí nǹkan tá à ń ṣe níjọ́ náà adẹ̀sí máa mọ̀ pé àìdúró ṣinṣin kò síbi tá a ti fẹ́ ṣe àwọn ọ̀wà yẹn ká lè fi hàn gbogbo ayé. ó máa tún ń dojú tìyàn ni ó tún lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín ó ní arábìnrin kan gbà tó wà níléèwé gíga wọ́kìlù mọ̀ ọmọ jayéjayé làwọn tó ti láya ńlé wọ́n á wá sí
iléèwé wọn wọ́n wá kó wọn wá fún wọn lówó wọn á jayé bí ìgbà tó di ọjọ́ iwájú tẹ́lẹ̀yìn fẹ́ béèrè àṣé bàbá tí ó ti bá nìkan pọ̀ lọ́jọ́ iwájú ló fẹ́ fẹ́ ọmọ ẹ̀ ìgbà tó dọjọ́ introduction ni bàbá ṣáà ní wedding yìí ò ní ṣe ṣe ẹ lè sọ nǹkan tí ò ní jẹ́ kí wedding ṣe ṣe ṣùgbọ́n ńgbà tí a wá rí i pé bàbá ní òun ti bọ́ ọmọ ẹ̀ lórí ẹ̀ ọmọ òun náà tún pé èèwọ̀ ni ó wálé ọ̀rọ̀ tó lè sọ sí gbangba ọ̀rọ̀ tó lè sọ kétí gbọ́ because nígbà tí òun náà bá tú àṣírí yẹn wá ní ẹ̀yin tá à ń wò gẹ́gẹ́ bí ẹni iwájú nílùú lẹ ti pa irú ìtura ẹ̀ lẹ́ẹ̀dúró ṣinṣin nípa tara àti nípa ìbálòpọ̀. ẹ mọ̀ nǹkan tèmi tiẹ̀ máa ń sọ ni pé nǹkan tá a bá máa ṣe tí a lè nà ń gbangba nǹkan tá a bá máa ṣe tí a lè nà sí gbangba ká má ṣe ká bá ti mọ̀ pé ìtìjú máa débẹ̀ tán bá ká wa mú mo wà lórí Facebook ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo wà lórí Facebook mo bá rí nǹkan kan mo tiẹ̀ aláti repost ẹ̀ gan lórí labalábá ọ̀rọ̀ màmá kan ni ìyàwó lé ni ó ń bá bóyá wòlíì kan ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wòlíì kan ló ń bá sọ̀rọ̀ tí yẹn ń béèrè pé ṣé ṣọ́dẹ̀ ti sùn ó ní ṣọ́gàdẹ̀ ti sùn ó ti sùn ó ń sọ̀rọ̀ ó dìde òru ló dìde ló lọ ra káàdì. ó sọ̀rọ̀ over 30 minutes. ó lọ ra káàdì lóru yẹn. pẹ̀lú ẹni tí ò ń ṣọkọ ẹ̀. ó nìyẹn ó dẹ̀ ti even tí ò bá tiẹ̀ ní dórí social media tó dórí Facebook tó dórí Instagram gan ẹ̀yin gan mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yẹn anything tẹ́ bá ti lè ṣe tẹ́ lè gbé sójú ayé not pé kẹ́ gbé sójú ayé like that táwọn èèyàn bá gbọ́ tẹ́ pé ẹ máa dorí kodò báyìí táwọn èèyàn bá gbọ́ ń pa ẹ̀ àwọn yẹn ni àìdúróṣinṣin tá à ń sọ oríṣiríṣi dẹ̀ ló wà oríṣiríṣi ọ̀nà kò tí mi ò tí ì rí ẹni tí wọ́n mú tó yẹ pé wọ́n wá ka mú tó ń ṣe àìdúróṣinṣin nínú ọ̀rọ̀ ìbálòpọ̀ tí wọ́n máa ń sọ pé yes nǹkan ńlá mo ṣe ìtìjú ló máa ń wà ìtìjú ló máa ń bá dé wọ́n máa ń dorí kodò ni ìtìjú ló máa ń bá dé wọ́n máa ń dorí kodò ni. ó ní arákùnrin kan gbà kan ẹnu iṣẹ́ ló ti máa ń bá àwọn ọmọ iṣẹ́ sùn. àwọn ọmọ kéékèèké lẹ́nu iṣẹ́. ó máa ń pa òkúta sọ̀rọ̀ ajé. ìwà burúkú ni náà. ó máa ń pa òkúta ìwà olè ni sí ọrọ̀ ajé ṣẹlẹ̀ lómi. gbogbo wa náà la mọ̀ ó lè wà lókè o ṣùgbọ́n máa ń dùn mọ́ wọn ni. ó lè wà lókè o kó jẹ́ pé ìgbà kan wá kàn rí gbogbo ẹ lọ́lẹ̀ wù o. tí ẹ bá wádìí dáadáa ẹ máa rí i pé ẹ ti rin àwọn ìrìn àjò àìdúróṣinṣin. ọdún wa sẹ́ pé gbogbo àwọn tó bá ní àdójúkọ bẹ́ẹ̀ torí pọ́n ṣe kínní ni o ṣùgbọ́n anybody tó bá ń ṣe àìdúróṣinṣin nínú ìbálòpọ̀ yìí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó di dandan àwọn nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀. ẹ jẹ́ àlọ́ sọ́dọ̀ lọ́wọ́ bọ́tìnì wa tá a bá padà dé ó ga ọ̀rọ̀ èkì o nǹkan kì í bẹ̀ a máa sọ nǹkan tá a lè ṣe fúnra wa tá a fi lè ranra wa lọ́wọ́ láti dúró ṣinṣin nǹkan tá a lè ṣe náà tá a fi lè ran ọkọ àbíyàwó wa lọ́wọ́ láti rí i pé wọ́n dúró ṣinṣin tá a bá padà dé àmọ́ sọ lábálábá ọ̀rọ̀ lẹ́tọ̀.